olóòṣà ní Ọ̀ọ̀ni. Aláàfin of Ọ̀yọ́ ni ọba àwọn Yorùbá. Ọọ̀ni of Ifẹ̀ òun sì ni olórí abọ́rẹ̀ wọn. Èébú kọ́ nìyẹn, ẹ̀yin náà gbọ́ Yorùbá, ẹni bá gbọ́ Yorùbá ni yàgò pé èébú kọ́ nìyẹn, olórìṣà ní Ọ̀ọ̀nìrìṣà. Tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ ni ẹ bó ṣe sọ nídìílé ìyá, ọmọ àlè ni ẹ. Awíkoko ẹ bá mi share sí page ẹ àti Àjànàkú ọmọ àlè ni ẹ. I will continue saying it. Ọ̀ọ̀nìrìṣà ó ṣe olórí aládé yẹn, mo sì tẹnu mọ́. Ibu ni bí wọ́n ṣe ń sanwó fún àwọn báńgà yẹn, ó ní òsínú nọ́mbà 3 náà. What are you talking? Aláàfin, Aláké, Àwùjalè, Ṣébọ̀wé àti ọmọbìnrin. Àwọn náà gbowó náà. Your daddy is number 6. Ṣé bá nígbà tí mo sọ̀rọ̀? Mo ní Ọ̀ọ̀nìrìṣà kì í ṣe olórí ọba, ní èyí òun mi padà. Ṣé ni láti ń sọ ni? Wọn ò tí ì bí mi, wọn ò tí ì bí ìyá tó bí ìyá mi tí Ọ̀ọ̀nìrìṣà àtàláàfin tí wọ́n ti ń jà. Bá dẹ̀ ṣe máa sọ tó máa fi tí ayé máa fi parẹ́ nìyẹn. Ọjọ́ òní gbà fún yín o. Mo kàn bẹ̀rẹ̀ kábíyèsí ni bọ̀ lórí ọ̀rọ̀ yẹn mo sì wà lórí ẹ̀. Mo dẹ̀ sọ̀rọ̀ pé voice message tí mo sọ ẹ tún lọ tún gbọ́. Mo ní gbogbo ìgbà tí Ọ̀ọ̀nìrìṣà tó ń bá kábíyèsí kú bàbá yẹn ọba Lámídì Adéyẹmí tìrì tó ń bá sọ̀rọ̀ tó ń gba ìmọ̀ràn tí bàbá ṣàlàyé Ọọ̀ni tó ṣàlàyé Aláàfin fún. Mo ní voice ẹ̀. Kódà tá a bá gbé lọ́kọ̀ọ̀tù gan máa rí pé complaint tó tí mo sọ. Ìyẹn mo dẹ̀ ní wọ́n ní bàbá wà lára àwọn tó ń ní ká má jọba. Ṣé mo tó wọ́n ní yàtọ̀ sí pé kí ni mo ní wọ́n ní mi ò kó ọ̀rọ̀ mi jẹ. Ẹ wá jẹ́ kí n sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Àjànàkú. Mo fẹ́ kẹ́ gbé sí ọ̀rọ̀ yín. Àjànàkú wọ́n ní àwọn ẹ̀bọ̀rá máa fíṣítì àwọn fámìlì rẹ̀. Yẹ kẹ́ bọ̀rá wá fíṣítì mi. Wàá mọ̀ pé àwa jókòó sí ìlú òyìnbó, àjókòó ìlú òyìnbó lásán. Èmi ò dẹ̀ ń ta síyàn. Ọ̀rọ̀ pé Ọọ̀ni kì í ṣe lórí ọba tí mo sọ yìí. This is not the first time. But ọ̀rọ̀ máa play kankan mi ìfẹ́ play mọ̀bọ̀ máa play lè. Nítorí tí wọ́n bá ń sọ̀kò, wọ́n mọ̀ yìí pé èmi gan ní mo gbọ́ jù wọ́n lọ. Alákọ̀ọ́kọ́ kẹ́yìn náà máa ní sinmi fẹ́ bá ní sí ẹ̀kọ́ lọ́dọ̀ wọn. Àwọn méjèèjì, àwọn àdàgbà má dànù. Lẹ́yìn eléyìí mi ì ní jáde fún yín mọ́. Ìwọ Àjànàkú, o fẹ́ fi nípa wó. Awíkoko, ìwọ náà fẹ́ fi nípa wó. Àwọn ògbó kọ̀ọ̀kan lórí kíní àwa ń ṣe ni. Torí inú wa dùn pẹ̀lú bàtà jẹ. Àmọ́ mo pọ̀wọ́ Awíkoko lẹ́bọ̀ mo rí pé ẹni àbùkù ni ẹ ò fẹ́ gbà kúnlé. Mo mọ̀ kó tó máa jáde. Èmi ò ní bẹ̀rẹ̀ pé lífù gbogbo ṣe ń bú mi ẹni níbẹ̀ ṣe. Ṣé o rántí 6-7 years ago tí mi bá ṣe ní sè ọ̀rọ̀ níyì náà ló fa kátà láàrin wa ọ̀rọ̀ ti lọ. Bọ̀kí tó lọ sórí ọ̀dọ̀ ẹ. Mo fẹ́ káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀. Tẹ bá máa blame mi bì, I will take it. Ṣé o ti yé yín? Tẹ bá máa blame mi, I will take it. Bọ̀ mo fẹ́ sọ nǹkan tó fà ìdí ọ̀rọ̀. Bọ̀dì ìgbà tí Àjànàkú sọ̀rọ̀ s'Aláàfin, òun ti ẹ̀ sọ̀rọ̀ ní o. Èmi kàn ní bàbá òun ṣe lórí ọba lóbìnrin. Èmi wù ọmọ ọkọ, mo wá pe Àjànàkú. Alábìdé tó ayé ẹ̀ tí mo pè é, tẹ́mi àti ẹ̀ padà sọ̀rọ̀ ní December 15. Ẹ wò December 15, mo kọ́lẹ̀ December 15 dájọ́ sọ̀rọ̀. Èmi pè é nítorí pé mo wá pè mí ní Àjànàkú. O ò bá ti bá Jámì nìkan wí. Má bà náà fún mi tí bá ti wá jẹ̀bi kẹ́ sọ fún mi o. O ò ní láti sọ̀rọ̀ sí bàbá. Ẹ̀yin ẹ wá wòran, ọmọdé ìfẹ́ lówó o. Ẹ wo bó ṣe sọ̀rọ̀ sí Aláàfin Sàkà. Èmi ò wá dáná mi ìṣe ṣòfin nítorí pé ọ̀rọ̀ Pọ́tíbù là ń sọ gbà yẹn. Mo wá dákẹ́. Mo wá pè é. Èmi fi ọgbọ́n orí sí mo pè é. Mo ní Àjànàkú kò yẹ kó rí bẹ́ẹ̀. So mo wá pè é, ajá sọ̀rọ̀, àjọyànjú ẹ̀ láàrin ara wa. Mistakenly nọ́mbà tó fi send kíní sí mi, èmi ò save nọ́mbà yẹn. Mo kàn tún rí nọ́mbà yẹn tó ṣe tó jà kí mi pé ẹ̀lú nǹkan bá ní ta lé léyìí o. Nẹ́ẹ̀sì tó máa dáhùn báyìí, ìyẹn Àjànàkú yẹn o. Tí mo rò pé ẹni tó lọ́pọlọ ni. Oníṣòwò gbádùn ṣá, ó dẹ̀ mọ̀ pé mi ni. Oníṣòwò gbádùn ṣá, ìwà àtàwọn ta ni. Mo pè mú ta nílé, mo kàn béèrè pé ta ní ni. Nọ́mbà yẹn mi store, nọ́mbà Nàìjíríà ni mi store ẹ̀. Ó tán o. Bẹ́ẹ̀ni àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kò síra wa nìyẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀, mo kúrò lórí ẹ̀. Sórí Àjànàkú. Sórí gbogbo ètò ìdúgbò onílẹ́rẹ́ lọ fún yẹn. Lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi sọ yìí, mo kàn clarify yẹ. Àwọn èèyàn ní kí wá clarify ọ̀rọ̀ yẹn. Ó ní mo ṣe jáde. Ọ̀rọ̀ tiẹ̀ dúró bẹ́ẹ̀. Tó bá wá ṣe part 2, tó ṣe part 3, tó ṣe part 4, dé part 10. Èmi àrẹ àmàlù mi ní dá ẹ ló mọ̀. Mo wá fẹ́ bọ́ sórí ambassador Carol White. Awíkoko. Nínú show tí mo tún ṣe ń jẹ ni. Tí bá mọ̀ pálábùkù ẹ̀dá ni ẹni, mi ní pọ́n ilé. Gbogbo yín ni kẹ́ lọ wo show yẹn tí mo ṣe níjẹni. Mo pọ́n idiot ilé, mo ní ó ti ẹ̀ sọ ìtọ̀ kan. Kódà mo tún pọ́n lédè bí pé mo lè mi kò gbọ́ rí. Which is me ń parọ́. Mo dẹ̀ comment ẹ̀. Bọ̀ pé mo ní pé Ọọ̀nìrìṣà ó ṣe olórí aládé yẹn. Mo sì tẹnu mọ́. Mo tẹnu mọ́. Number 1, Ọọ̀ni ò sí nínú ọmọ Oòduà. Bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan wà tó sì sọ pé àwọn ò ṣe ọmọ Oòduà. Àwọn ọmọ Bàtálá wà lọ́tọ̀, àwọn tó wá láti Wàdáì wà lọ́tọ̀,
kò sí tọ̀kan tó mọ̀ tèmi náà mọ̀ o ó lè ju àwọn lọ gbogbo bóyá sọ pé àtẹnìkan ò fẹ́ dárúkọ ẹ̀ ẹni tó ń bá wí náà mọ orúkọ ẹ̀ ṣé wọ́n ṣètò ni Awíkoko what I was expecting from you gẹ́gẹ́ bí ẹni tí mo mọ̀ pé lọ́pọ̀lọ́ níwọ̀nba bíntín ní pé kódà kó má tiẹ̀ lè pè mí o kò wá jáde kò kò pè mí sákèésí pé Adé Almaroof tẹ́ ẹ̀ bá fẹ́ kó dìjà ẹ ti mọ̀ pé tẹ́ bá dárúkọ mi ẹ ti mọ̀ pé gàba dáyà èrò máa wá sórí ẹ mọ̀ yẹn dájúdájú èmi ò tí torí owó ṣe ṣó mi bó ṣe ń bà padà bọ̀ lọ́dọ̀ Àjànàkú o gbogbo kan tí mo expect lọ́dọ̀ ẹ Awíkoko ni pé kó wá pé ààrẹ wọ́n ní lélẹ́yìí o irú nǹkan báyìí má ṣe mọ́ o rí pé mo pọ́n ilé bọ̀tá alábùkù ní orí ẹ̀ ò pé lójórí ẹ bá pé ni o ti rí pé ọ̀nà source tó lè fi sọ̀rọ̀ pé let me just talk to this guy o ti ẹ̀ wọ studio lọ́tẹ̀ yìí o máa lọ wọ studio last time èmi àti ẹlẹ́jọ́ lágímẹ́ǹtì o gbé mi ṣépè o gbé ìyàwó mi ṣépè o gbé ọmọ mi ṣépè àwọn ẹbí elépè èmi ò ń ṣe gbogbo èpè ẹ kò sí kankan tó lè dà fún èmi ó ti yé torí mo sọ̀rọ̀ bí ìdẹ́parọ́ ṣé mi ìgbésẹ̀ fún ẹ rí ẹ tíjà bá ti wá dé tó bá tó ní bá ti dòwe ó yẹ ká fi sùúrù sí ni ó ní mo gbéṣẹ́ kọ̀ọ̀fẹ́ bó ṣe 100 naira ló gbà nínú owó yẹn ó ti gbowó náà ó lè ṣiṣẹ́ fún mi àlìsà àpẹ́lẹ̀ méjì láti bá wa kí bàbá wa láàfin tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ ní ẹ bó ṣe sọ nídìílé ìyá ọmọ àlè ni ẹ Awíkoko ẹ bá mi share page ẹ àti Àjànàkú ọmọ àlè ni ẹ I will continue saying it kò yẹ ká fi kíní ìbẹ̀rẹ̀ ọdún tuntun bọ̀ nítorí pé mo ti ní Ọọ̀ni oṣù lórí ọba ṣàṣẹṣẹ ń sọ ni oníwọ̀n jẹ́ àjà ọba láàrin Ọọ̀ni àti Aláàfin màá wá gẹ̀ẹ́tì kọ̀ọ̀kan fún ilé ni kódà Ọọ̀ni ni Aláàfin gọ́gọ́ lẹni tó kéré jù nínú ìtàn kódà tí ò yẹ kó tẹ̀ sí ní nọ́mbà 2 tó fún yẹn ìyẹn ìwà Awíkoko let me tell you this níjọ́ tẹ̀ tí wọ́n ń sọ́nà ẹ̀yin ọmọdé fẹ̀yìn bàbá mi ẹ má bínú o ẹ má bínú mo bẹ̀rẹ̀ torí Ọlọ́run mo ti ṣe kọ́tẹ́ ẹni kì í ṣe mo lè ti apologize tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn àbùkù kọ́ wà ń bẹ̀ kí bàbá wọ̀ ní ìrìṣà kọ́ má bínú mo fi orí adé mo fi bẹ̀ wọ́n mo fi ìrùkẹ̀rẹ̀ mo fi bẹ̀ bàbá kọ́ má bínú bọ̀ pé mi ní fún àwọn àlẹ́yìn lẹ́sì yìí máa fún wọn lẹ́sì èsì ọ̀rọ̀ mi ni pé Awíkoko níjọ́ tí aláyé ti dé ayé láti mọ̀ pé Aláàfin àtọ̀ Ọọ̀ni ìrìṣà ni wọ́n jọ máa ń pò kò lè parẹ́ tí Jésù máa fi dé ànábì dán ní kò ní wá bóyá ànábì tí ń padà wá mọ̀ kò lè parẹ́ ẹ bá mi ṣí àkíní ẹjọ́ tó lọ́n ọ̀rọ̀ kọ́mẹ́ntì kan lélẹ̀ kóníkàlùkù kan gbọ́ sáìdì tèmi náà mo máa pa mi ní ṣe ṣó mi kọjọ́ ọ̀rọ̀ yìí bàbá Aláàfin àwọn bàbá wa àwọn ọba àjàgbómògùn létí àwọn ọba ajígbógun ìbọdẹ wọ́n ti ń gba ilẹ̀ kò ń ṣe ní kò ṣàánú the only empire we have in Yorùbá land is Ọ̀yọ́ empire òní alágbára mi ìkú ọ̀rọ̀ mi jẹ mo ní kó lọ gbọ́ lẹ́nu Lájà Àbáàsì ni Lájà Àbáàsì ju ẹ lọ ní gbogbo nǹkan tí Lájà Àbáàsì bá pè ń pé àárẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yóò dá kí màá lè gbọ́ á ní ọ̀rọ̀ tẹ́ sọ yóò kò rí bẹ́ẹ̀ àwọn bàbá mo ti gbọ́ màá jọ sára mi àpọ́n àwalé ni ó mọ shit Awíkoko ó mọ kankan anything nípa tó o mọ àfi kó búyàn àfi kó ṣépè mo rò pé tiẹ̀ nílà ká ìdí ẹ̀ ni wọ́n tó ṣẹnu pẹ́rẹpẹ́rẹ ambassador Caro White adúlọ̀ tó lo cream ó ní ẹ̀ ò pé ó pé mo respect ẹ ọ̀rọ̀ ò lè yà mí lẹ́nu rárá ṣé ọ̀tọ́ jẹ́ pé Sunday Igboho tó ní kó gbé ẹ̀ha ojú ẹ tó ní kó ṣí kúrò ó bù náà tó bá ọ̀rọ̀ rẹ ṣe fẹ́ yà mí lẹ́nu tó bá pè mí wọ́n tó lè borí ẹni tá a tẹ̀lé ó bù náà bọ́ọ̀lù rẹ ṣe fẹ́ yà mí lẹ́nu Awíkoko ọ̀rọ̀ ò lè yà mí kò sí nǹkan tó lè sọ́n pa mi tó lè yà mí lẹ́nu bọ̀tẹ́ mí ààrẹ lẹ́yìn iṣó mi ní jáde fún yín mọ́ ẹ lè máa rántí kẹ máa ṣe wọ́lẹ̀fà tó bá kù yín tó bá wù kẹ máa ṣe lọ ṣé ò bú Sunday ni ṣé ò gbàbọ̀dẹ̀ fún wa ni ṣe bó kú ò lẹ́yìn wo lọ tó àbí wọn náà tẹ̀lé olóṣèlú lọ wọ́n á ń sọ̀rọ̀ sẹ́nu tiẹ̀ gbọ́dọ̀ wá ń sọ̀rọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wá táwọn tá ń lẹ̀ orí ẹ̀ burú èmi àtẹ́jọ́ rẹ̀ ibo lèmi àtẹ́jọ́ rẹ̀ mi ń ṣẹgbẹ́ ìnáwó mo sọ ìtàn tẹ́mi sọ come back and prove your own èmi prove tèmi pé Ọọ̀ni ń ṣe ọmọ Yorùbá àmì kò ń ṣe ọmọ Odùduwà kò sí nínú ọmọ Odùduwà bàbá wọn Olúnlọ́yọ̀ gan sọ that man is 90-something years wọ́n sọ jáde ṣáà ti dáyé ńgbà táwọn bàbá yìí ṣèjọba ni àti ìdáyé náà bàbá sọ ó hà báyìí ni bàbá Olúnlọ́yọ̀ sọ ó ní Ọọ̀ni ìrìṣà ó ní olóòṣà gbogbo ilẹ̀ Yorùbá ìjọ òun rẹ̀ fi ń bòṣà nílé Ifẹ̀ ó ní Aláàfin ó ní ọba ilẹ̀ Yorùbá wọ́n ẹ̀ṣẹ̀ ṣe fẹ́ gbé Òjó Fáìnà orí ẹ̀ yí èmi ò mọ ebúdú bí ṣe máa sọ gbogbo ẹ sọ mo fa balẹ̀ mo gbọ́ tán tó ti yẹ Awíkoko bọ́ọ̀tà ìdí èkó sọ̀rọ̀ mi ní dẹ́ lómọ̀ èmi ọmọ ajílà ṣọ èmi ò lọ́rọ̀ gbogbo àwọn Yorùbá kàbìtì tí ò sínú dictionary mọ́tò sọ yẹn you just play sọ̀rọ̀ táwọn ayé èsì fẹ́ gbọ́ o ní talisman kankan torí tó wáyé pé o gbọ́ torí mo respect ẹ I was expecting you to correct me pé ààrẹ ó tó báyìí ṣe bí mo kún ẹ lé ó ń ṣe ní àpọ́nlé gbogbo yín ọmọọ̀sẹ̀ ẹ̀yin bastard kọ́ wà lè fẹ́ pé kò yẹ kó máa pọ́n ilé rárá including Àjànàkú ṣe bí mo pọ̀ wọn náà lé ṣe bó níbi tẹ́mi àti ẹ sọ̀rọ̀ dé tó tún sọ pé tó bá jẹ́ ìkọ̀kọ̀ tó ṣe ní kíní kan mi ní sọ torí mi ní rẹ́dì láti jáde fún ẹ mọ́ o lè ṣe part 1 kò ṣe part 2 kò ṣe part 3 kò ṣe part 10 tèmi ni pé in as much tí mi ìbá ti kọlu ẹbí ẹ tí mi ìbú bàbá ẹ tí mi ìbú yẹ ẹ tí mi ìdẹ̀ bú ọmú ẹ ẹ jẹ́ káwọn àjọ máa fà torí Awíkoko last time èpè tó ṣẹ́ tí ó bá sí pé mi kàn tún fẹ́ reverse ẹni I have everything here
gbogbo ẹni mo ní bì lọ́dún náà lọ́n lórí pé mo ní Ọọ̀ni ò ń ṣe olórí ọlọ́ba. fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun bá ṣe dé Ọọ̀ni kì í ṣe olórí ọlọ́ba, olórí olóòṣà ni òun náà ṣe pé ní Ọọ̀ni rìṣà. ọmọ Oòduà ní ṣe bó báwọn kan lè fẹ̀, bàbá wo Odùduwà ó báyàn lè fẹ̀. ọ̀ràn lè fẹ̀ gan-an ní bó ṣe jẹ́, ọ̀ràn lè fẹ̀ ní agbára according to the history ju ẹni tí à ń pè ní Ọọ̀ni lọ. but I respect Ọọ̀ni gẹ́gẹ́ bí àrólé tó fi ṣe, tó bá gbìyànjú lálé bá mi jókòó sí nǹkan ẹrù ẹlẹ́rù ni bàbá mi láàfin ti sọ. ó ní kẹgbẹ́ adé fàlàdé o ẹgbóyè fólóyè wàhálà lẹ́kọ́ra yín sí mi lè gbàgbé bí bàbá ṣe kọ́ exactly nìyẹn. sẹ́yìn lẹ́la dé ni adétẹ́ gbé sórí òṣàdé yìí náà. ọ̀rọ̀ yàn tó kú lé Ifẹ̀ gan ẹ nílọ́ọ̀kì ni nítorí pàtí bàbá fẹ́ jagun wá lọ lé yín kúrò lórí ìtẹ́ bàbá ẹ̀ lọ̀rọ̀ yàn kú sí Ilé Ifẹ̀ ló fi di pọ̀pọ̀ ọ̀rọ̀ yàn ò dún bẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ yàn yóò tọ́ sí yín. bàbá láàfin lè jáde ikú bàbá yèyí kábíyèsí ọba Lámídì ó ní ẹni tẹ́ ẹ bá fẹ́ ra ìwé yẹn wà ń bì ìtàn bí ọ̀rọ̀ yàn ṣe lọ sí ibẹ̀ ìtàn bí ó ṣe kú síbẹ̀ bàbá sọ gbogbo ẹ̀. the only empire we have is Ọ̀yọ́. tẹ́ ẹ bá ní ká máa fàájà èmi ò ní bá yín rojọ́ bó ti kọ́ ti máa sọ fún ẹni pé Awíkoko dẹ́ẹ̀dẹ́ o àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ olémi ò mọ̀rọ̀ sọ èmi dáńtọ́ lẹ́nu tó ti yé ẹnu mi ò wọ́ orí mi dẹ̀ pé Àjànàkú oní security ni mí I'm a special police officer hold on máa fi báàjì ẹ̀wọ̀n báàjì ni máa fi wọ̀nyí orí yìí burú gbogbo yín papọ̀ orí yìí burú. ó ní tẹ́mi bá àwọn tó wà ń lo ìbò mọ̀ amòyàtọ̀ nu security ó lè this is my badge ẹ screenshot yẹ kẹ pé kiri báàjì mi lélẹ̀ tó ti yẹ. Let me just tell you this even àtọ̀ tó bá jẹ́ wá jẹ́ torí mo ti ṣe security rí that was like 20 years ago mo upgrade ni tí bá wá ń ṣe security yẹn wọ Àjànàkú mo fi Ọlọ́run búra owó 1 hour mi 1 hour ni mo sọ o ní equivalent Nàìjíríà lẹ́nu owó 1 hour mi 1 hour kò ṣe one day o owó 1 hour mi á bọ̀ wà àtìyàwó ẹ ìwọ Àjànàkú fún ẹ ti ẹnìyẹn tí bá wá ní owó ọ̀sẹ̀ kan tí ì máa gbà ìwọ àtìyàwó ẹ máa ná fóṣù mẹ́ta mo fi Ọlọ́run búra tí bá ṣe fún ẹ owó ọ̀sẹ̀ kan mi bó ṣe níṣẹ́ ọdẹ ni mo ń ṣe yẹn ṣe àwọn pẹ́ mo ń ṣe ọdẹ tí mo jáde ní citizen to the core ni mí ìwọ tó o bá dẹ̀ jẹ́ citizen America you cannot do this in Washington DC ẹ wo ẹ rí pé mo fílẹ̀ kẹ́lẹ́ rí dáadáa tó bá dojú àfihàn yìí you see I'm a special police ẹ rí logo Washington I'm a special police officer in Washington DC mo ń gbébọn lójoojúmọ́ ordinary security ò ń gbébọn wọn ò nílò ìbọn wọn ò nílò akọ everything ni mo ní báàjì mi gbogbo kí ni ìbọn mi ló wà ń bì mi ìkàn fẹ́ máa ṣe ẹ̀fún yìí ẹ̀ ṣe eré ni Àjànàkú mo rò pé rí ẹ pé ni mi ì tún wá mọ̀ pé brother dèdèrìn Awíkoko òun náà sọ̀rọ̀ next time ẹ jẹ́ kí n advice ìdẹ́bà ti fẹ́ jáde come out láti advice mi wípé gbogbo nǹkan tí mo expect lẹ́nu Awíkoko nìyẹn mo ti ẹ̀mọ̀ pàjánà kó rí tiẹ̀ ò pé ọ̀rọ̀ ọ̀rọ̀ máa mú ẹ̀yin tẹ́ wá ń bú mi tẹ́ bú mi sì ṣe ẹgbọ́ bí tó ti bú Aláàfin ẹgbọ́ bí tó ti sọ̀rọ̀ sí bàbá àbẹ́ gbọ́. the only empire Ọ̀yọ́ ló wà the main number one kò sí ìkọ́tẹ́ níbo nílé sọ the only empire Ọ̀yọ́ ló wà kí ló fà ní empire bàbá tèmi jagun ni Ọọ̀ni Ifẹ̀ kì í ṣe olórí ọba sọjí Ọọ̀ni Ifẹ̀ àbọ̀wọ̀n ní gbòdòdó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àrìjà ìgbọ́dọ̀ àmì ají ṣe bí ọ̀rẹ́ ọ̀rẹ́ ìṣe bí abẹ́ nìkan kan wọ́n flag mi ni mo fẹ́ pàṣẹ yẹn irú Awíkoko wá ń sọ̀rọ̀ ìwọ́dọ̀ ẹgbẹ́ Sunday tó ń kó sí ẹ̀hà ojú ẹ̀ Sunday fi kó padà bí Sunday pani náà èdè níta tí ń ṣe Yorùbá nation ṣe bí okú ọ̀la ni wa olọ́jọ́ ní àwọn olóṣèlú yọ́dọ̀ lọ kí làbọ̀ tó bá bọ̀ bẹ́ẹ̀ ìwọ àbáṣẹ́jọ karuwa ìwọ ló fẹ́ bá sọ̀rọ̀ sẹ́ni èmi ò ní ẹ bá sọ̀rọ̀ tí ìwọ ti ẹ̀wọ̀ studio lọ́wọ́ studio bó ṣe máa ń kọ́ ni tó máa ń kọ́ yẹn o tún ṣépè bóyá máa ń ṣe wàá mọ̀ gbogbo ìpè tó ṣe yẹn ẹ̀yìn ló ń lọ lórí èdè òní bu ẹbí ẹ nígbà àti pẹ́ bó ṣe pé I will never in my life kúrò sí báńkì ìbọ̀bọ̀ ìmọ̀ èwo là ń bá wa jà èwo là bọ̀ máa ṣépè pé tí àwọn ọmọ tí wọ́n bá bí wọn ò ní kù kan kí kókò lè ṣe ọmọ tèmi o tó rọrọ̀ tí mo sọ ó perfect ẹ lè yí ìtàn mọ́ wa lọ́wọ́ gbogbo alákàwé abídí gbogbo alákàwé ìtàn Yorùbá nínú ìtàn history ti gbogbo àkàní pé the Aláàfin of Ọ̀yọ́ is author of Yorùbá land and the only empire in Nigeria lẹ́nìí Ọ̀yọ́ ni so kí làmú ibo ni bí wọ́n ṣe ń sanwó fún àwọn báńgbà yẹn wọ́n ní òsínú nọ́mbà tí nìyàwó what are you talking Aláàfin Aláké Àwùjalè ṣébòwé àti Ọbabìnrin àwọn olóògbówó náà your daddy is number 6 ọlọ́jọ́ kó wà ń bì ọlọ́jọ́ kó wà ń bì tó ní jáde bá wàlúù kọ́bẹ̀ èyí ó rí ọlọ́jọ́ kó wà ń bì ọlọ́jọ́ kó wà ń bì títí ọ̀yìn ẹ̀yin dẹ́ ìbámọ̀ sálárì gbogbo ní òsínú sálárì 7 class ló wà orí burú ẹ̀yin àtàwọn tani àbí tó ń dábàlẹ̀ dákẹ́tà àfẹ́ sọ̀rọ̀ tí gbogbo Yorùbá sọ̀rọ̀ tó lọ́mọ Ọ̀yọ́ èmi máa sọ̀rọ̀ Awíkoko ìjọ ẹ̀ correct go and rewrite your history àdógbèsì wèrè fún ẹ̀ kò correct yẹmi àti ẹ̀mọ̀ yìí pé Ọọ̀ni ọba ni àgbà bọ̀ lọ́dọ̀ ọmọ Ọ̀yọ́ bàbá ló ṣà ni torí òun ló ṣàfà láàfin gbogbo òṣà tó máa ń bọ nílẹ̀ Yorùbá òun ló ṣà ó ní gbogbo kàdó ń bọ̀ ṣàtọ́ fi ní táìmù kan tó wà níwájú gbogbo yìí
tẹsán ti bàbá rà tẹ́lẹ̀ ìbò fẹ́ẹ́ ní tọ́ni wọ́n máa pa màálù nítorí olóòṣà kì í jáde tí ọ̀dọ̀ ògbà ṣe olóòṣà òní ìbí gangan tó débẹ̀ yìí gangan ògún ti kábíyèsí o òní ìbí gangan ló jẹ́ ká wá rí ìpẹ́ rí ìlú olóòṣà ni ṣé wá sọ mí lọ́yọ̀ ní láti gbà ẹni wáàtì ló wọ̀ bàbá ọkùnrin adé síjú adé ṣé wáàtì ni bàbá wọ̀ bàbá wo oríṣiríṣi kọ́lọ̀ bọ́ọ̀ ní ìṣẹ́ lè kò chéjì kọ́lọ̀ rí funfun ni gbogbo náà àgbọn náà funfun ni so olóòṣà bàbá tèmi lọ́wọ́ ni aláàfin lọ́ba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ aláàfin lọ́ba Yorùbá bí wùlù wọn bá gbọmọ 15 years sí lórí aláàfin ni aláàfin wọn lórúkọ ló ṣèjì ọwọ́ adé olólórí aládé gbogbo ìjọba lu sẹ́rẹ̀ wẹ̀ olórí ọba rẹ̀ olórí olóòṣà ni ọ̀nẹ́ èébú kọ́ nìyẹn ẹ̀yin náà gbọ́ Yorùbá ẹni bá gbọ́ Yorùbá ni yàgò pé èébú kọ́ nìyẹn olórí olórìṣà ni ọ̀nìrìṣà ẹ̀kọ́ ti ẹgbẹ́ kiri èmi àrẹ àmàlù ọmọ bá jókòó jẹ́ àwọn jókòó jẹ́ ọmọ bá tí ò bá jókòó jẹ́ àtẹ àwọn tí ò bá jókòó jẹ́ àfàyà pẹrẹgẹdẹ ìdánwòkùnrin ní akínàjà èkó tí pọmọ yẹtò tó torí ọmọ lọmọ èkó tí ò lọkọọkọ tí ò lọkọ fẹ́ tó mú kíkíní tó fi gbọkọ lọ́wọ́ ọlọkọ ló fi gba ẹrọ alẹ ọmọ ládé lọdẹ ìwádé ní yàrá àgbẹ̀ ìwádé aládé fún làgbà fún bàbá ńlá bàbá mi èmi lọmọ ọjọ́ kan lábàtà bomi jùdí ọmọ ògbójú ló yọkọ ká wọn máa fi bọ́ ṣọ̀pá ìgbóná bí ṣọ̀pá lé bàbá mi ò ṣiṣẹ́ ṣe o ọdẹ ni wọ́n lé bàbá tó bí mi lọ́mọ jagunjagun náà bàbá mi tẹ́ ẹ̀ bá mọ̀ kó lọ wádìí mi tó bá wádìí mi lélo jẹ lọ ló ń dà jẹ ibi tí àwọn bàbá mi méjèèjì ti kọlu àwọn nìyẹn ológun làwọn bàbá tèmi eré ìwé mi kó lu pé bàbá tó bí bàbá ńlá kò yálà ìyá pọ̀rímọ́pọ̀ ìyá ńláńlá bàbá mi Ọ̀yọ́ ni wọ́n bọ́jẹ̀ rìnrìn lọ́bi dé àgbẹ̀ ló dọ̀já lèdè gbogbo ẹni mo mọ̀ orí yẹn burú aṣẹ́nu pọ́n ọkùnrin ẹ̀ sọ̀rọ̀ bí ẹ pé bóyá ẹ mọ̀ lọ́sọ kọ́mẹ̀tì lẹ́yìn eléyìí àrọ́kì ẹ̀gbẹ́ lẹ́ni kọ́mẹ̀tì tẹ́mi bá sọ original ọ̀rọ̀ ni mo ti sọ fún yín is either you like it or not original ọ̀rọ̀ tó wà ní ẹni pé Ọọ̀ni is not olórí ọba Ọọ̀ni ò sí nínú ọmọ Odùduwà